A last question. Okay. Is he Obi and Eerindinlogun older than Ikin? wọ́n ní pé ṣé Obi àti Eerindinlogun ni wọ́n kọ́kọ́ dé kí Ifá Ikin pẹ̀lú ọ̀pẹ̀lẹ̀ kí ó tó dé. Obi àti Eerindinlogun ńlàgbà. Baba said Obi and Eerindinlogun is the first oracle. Eu fiz a pergunta se o Obi e o Eerindinlogun eram mais antigos que o Ikin e o Pelé. E o Babá diz que sim, que o Obi e o Eerindinlogun eram mais velhos que o Ikin e Babá, can you just explain us why? Ọ̀nà tó gbà rí bẹ́ẹ̀, Ifá gangan ló sọ fún wa pé jẹ́ẹ́jẹ́ níwọ̀ ogbó, ó ní ogbó ológun. Dífá fún ọba Lùfàn, tá ń pè ní Ọbàtálá àti Ọ̀mílà, wọ́n jíjà àgbà. Ọ̀mílà ló ń ju òrìṣà lọ. Òrìṣà ló ní àgbà rẹ̀. Wọ́n á bẹ̀rẹ̀ sí jíjà àgbà ńgbà wọ́n sọ pé ibi tí wọ́n gbé ọ̀tọ̀ọ̀tọ̀ wọn kàn pàdé ńjọ́ kan ni. Òrìṣà ní Ọ̀mílà ọmọ kékeré ní ọ̀. Ọ̀mílà ní kó sọmọ ìlú ẹ̀ mọ́. Ọ̀mílà òrìṣà wa ní kíni tó fi ju ọ lọ, ọ wá sí orí rẹ̀ lẹ̀. Gbogbo ẹ̀ wá funfun bíi lékeléke, kò sí dúdú kankan. Gbogbo ẹ̀ sì lẹ̀ mọ́ lórí, kò ṣeé fà báyìí. Gbogbo orí funfun pátá. Òrìṣà ní ṣé n tó fi jẹ́ àgbàlagbà nu. Ó ní bẹ́ẹ̀ ni, òrìṣà wá sí orí tiẹ̀ lẹ̀. Ó wá rí bí àpáta tí ò sí irun kankan mẹ́mọ́. Òrìṣà wá ní irun tí ò sí lórí òun mọ́ ní ìsìn, ó ló ti lé ní 200 ọdún tí òun ò ti ní irú orin tí wọ́n ní mọ́. Ọ̀mílà bá dọ̀bálẹ̀ fún òrìṣà pé bóò ni wọ́n wá sì ṣe tí wọ́n fi rí ṣe. Òrìṣà ní jẹ́ẹ́jẹ́ẹ̀jẹ́ làwọn ṣe ayé, jẹ́ẹ́jẹ́ẹ̀jẹ́ níwọ̀ ogbó ológun. Dífá fún Ọ̀mílà, àbùfọ́ ọba Lùfàn ńgbà ń lọ jíjà àgbà ló tù fẹ̀. Ọ̀mílà sì rí i pé àgbà ní òrìṣà. Òrìṣà dáyé ku Ọ̀mílà. In what Baba told us, Baba said when the Orunmila and Obatala has met together and they are fight for headers, and Orunmila now open the cap and Orisha see the grey hair, and Orisha say that Orisha or Orunmila? And Orisha is see the grey head, and Orisha now telling Orunmila that is it what you have, and you are now calling yourself as a header. Now Orisha open his cap, and his head is being like rock, and that's why the Orunmila has not prostrated for Orisha that I already know that you are the elder than me. So when he opened the cap, it's like it's white. It's white. He didn't have any hair. So Baba, for this history, it means that Obatala is the head, and is the one who brought the Eerindinlogun to the heart. Yes. And Obi. Can you? Baba, wọ́n ní pé nínú ìtẹ̀tẹ̀ sọ fún wa tí ó yé wa ni pé òòṣà ńlá òun ni àgbàlagbà tí ó sì kó Eerindinlogun wáyé. Bẹ́ẹ̀ ni òòṣà làgbà torí òun ló kọ́kọ́ dáyé. Ó ti dáyé ó lé ní 200 ọdún kí ọ̀nà tó dé. Orisa is the elder for them, and he now carry the Eerindinlogun. Então, aquilo que o Babá teve a dizer foi que Obatala é o orixá mais velho, é a cabeça, é o ori de todos os orixás, e foi ele que trouxe o primeiro oráculo, o Obi e o Eerindinlogun. E ele começou a recitar um verso de Ifá, onde diz que Orunmila e Obatala, o Lufan, brigaram um com o outro, que Orunmila queria ser a cabeça dos orixás e que o Lufan tirou o chapéu e mostrou-lhe a cabeça, mostrou-lhe que a cabeça dele era branca, que ele era o mais velho. Então foi quando Orunmila realmente viu e sabia que ele era o mais velho e que Orunmila era o mais novo, que ele estava a ser teimoso. Então quando o Lufan tirou o chapéu, Orunmila prostrou e pediu desculpas ao Obatala, que realmente o Obatala era o pai de todos e
que o Eerindinlogun e o Obi foram os primeiros oráculos a chegarem à Terra antes do Ikin. Baba, thank you very much. Okay.